nítorí mo mọ̀ wípé èṣù tá ti mọ̀ tipẹ́tipẹ́ ó sàn ṣe áńgẹ́lì tá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá. ṣe wà yìí ó ti tó èmi ló wá gbé ọ̀rọ̀ ọkùnrin kan sórí bí mo ṣe wà yìí. Yes. Kí ni gbogbo ẹ̀yin girls of nowadays kí lè fi yàtọ̀ sáṣẹ́wó? Obìnrin tó bá ti lè afford láti ní more than one boyfriend. Kí ló fi yàtọ̀ sáṣẹ́wó kí láṣẹ́wó ń ṣe tí ò ṣe? This thing is not as easy as you're saying it. Gbogbo nǹkan tó bá fẹ́ lọ́wọ́ wá ṣe fún ẹ. Ọlọ́run ò fẹ́ ní kankan sílẹ̀. O need láti fún mi ní more time jọ. How long ló ní? Give or take, like a week. Ṣé fẹ́ gbọ́ máa fẹ́ yín? Kó lè mi mo ní kí nǹkan tó bá dẹ̀ wù mí ni mo lè fi yín ṣe. Aṣọ òpó ọmọ yẹn ti àtàìsàn àti ọlọ́jọ́ kò sí ìtàn àríṣẹ́ nínú